káàbọ̀ sórí ètò yín ètò wa àrà Elédùmarè. Síwájú ohun gbogbo mojúbà akọ́dà àṣẹ̀dá ọba dániwáyé ẹlẹ́bùrú ìkẹ́ ọba tó faratì bí òkè ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba ògbénú wúndí aṣọlá ògbénú adélébọ̀ òṣògo ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọhùn bí agogo alápá kábíkábí. Ẹ káàbọ̀ sórí ètò àrà Elédùmarè. Ẹ̀yin aráalé, ẹ̀yin olólùfẹ́ mi, èmi náà ni ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín àyà yín Ọlámídé Àyànyínká àyà Ọlásànlóyè, ọmọ wọn nílùú Ìrè, ọmọ ajílù bí òkun alùbùlùbù ọ̀sà bá ṣe bí òkun òlọ́yẹ́nú ajílù bàbá rẹ̀. Ẹ wo ní ọjọ́ tí ò ní ẹ̀yin aráalé, kí n tẹ̀ tó sọ nǹkan, ẹ jẹ́ kí ọ̀rẹ́ mi pàtàkì kóun náà sọ orúkọ tiẹ̀. Odù ni kì í ṣàìmọ̀ olóko rárá. Ṣé ọ̀rẹ́ mi? Ẹ kú dédé wòye ẹ̀yin aráalé. Orúkọ tèmi ni Ẹniọlá aya Adéwùmí. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin aráalé. Ẹ kú àbọ̀ sórí ètò wa àrà Elédùmarè. Kí la fẹ́ sọ ní ọjọ́ tí ò ní? Ó ní ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Ṣé wò? Ọ̀rọ̀ náà mo ń wò pé ṣó sì yẹ kí irú àwọn nǹkan báyìí sì máa ṣẹlẹ̀ ní ayé tá a wà yìí ṣá. Bá jẹ mọ́ àṣà tí ṣe ilẹ̀ Yorùbá. Àmọ́ kí a tó sọ nǹkan, kí a tó bọ́ sí orí ètò tòní gangan, ẹ̀yin aráalé ẹ jẹ́ ká súré dókè lọ́hùn-ún. Ẹ wò ó. À ń lọ, à ń bọ̀. Ó dé o, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kọ́ ilé yín lọ́wọ́, abẹ́yìn tí ẹ̀ ti kọ́ tán tí ẹ wá fẹ́ bò lórí yálà pẹ̀lú alumílíọ̀nù ni tàbí Gerard, ẹ wá ń wá ilé iṣẹ́ tí ẹ ti máa bá rà, àyà yín sì ń já pé kí ẹ má lọ bọ́ sọ́wọ́ àwọn gbájú ẹ̀. Ẹ lè kàn sí ilé iṣẹ́ SA Stivlum Aluminium tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ Zion Global Industry Nigeria Limited tí wọ́n wà ní òpópónà 138 Abẹ́òkúta Express Road, Arárọ̀mí bus stop beside Veta Hospital, Ìyànà Ìpájà, Lagos. Tẹ́ bá tún wá ń wá àwọn tí wọ́n máa bá yín kàn tó jẹ́ wípé ilé yìí ò ní fún yín ní ìṣòro ní ọjọ́ iwájú, yálà kó máa jò ní àbí kó sọ pé ó ti ṣá. Rárá o, Mr. Stephen, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọn lójú méjèèjì ni tí iṣẹ́ wọn tó sì dá wa lójú gidigidi. Ẹ lè kàn sí Mr. Stephen lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038369147 tàbí 08087246414 lẹ́ẹ̀kan sí 08038369147 tàbí 08087246414. Ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin aráalé. Ẹ wò ẹ mú jókòó yín kẹ́ ẹ jókòó dáadáa. Gbogbo ohun tó bá ṣe fi panu ni kẹ́ ẹ fi panu ní ọjọ́ tí ò ní, torí wípé ètò tòní kódà kẹ́ ẹ wá mú bisikí àbí kí ló ń pè é, gbogbo ohun tó bá wù tẹ́ bá lè fi jẹ kẹ́ ẹ ṣàmú kẹ́ ẹ rọra máa fi panu, torí ọ̀rọ̀ tí ò ní ọ̀rọ̀ tó jẹ́ wípé mo fẹ́ jẹ́ kẹ́yìn náà dá sí. Gbogbo ohun tí ẹ bá rò nípẹ̀ ẹ jọ̀ọ́ ẹ fi ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ ayélujára wa. Ẹ lè fi ránṣẹ́ lórí YouTube àbí lórí Instagram àbí Facebook, àbí kẹ́ fi ránṣẹ́ sí mi lórí personal WhatsApp mi. Tẹ́ ẹ bá fi ránṣẹ́ gangan ó máa ń ṣe kankan lára wa, torí a máa ń kọ́ ọgbọ́n kan àbí ẹ̀kejì nínú gbogbo ohun tí ẹ bá fi ránṣẹ́, sí gbogbo ohun tó yẹ kí a ṣe. Kò sẹ́ni tó mọ̀ ṣe láyè, gbogbo wa kàn gbìyànjú ní. Ẹ wo gbogbo ẹ̀yin aráalé, gbogbo ẹ̀yin tí ẹ bá ti subscribe sí channel wa, ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín. Ẹ máa rí subscribe button nísàlẹ̀ yẹn, ẹ kàn rọra tẹ̀ kẹ́ ẹ dẹ̀ tẹ notification button, torí wípé kò ná yín lówó, kódà wọn kì í yọ owó kankan. Ẹlòmíì ò tiẹ̀ máa wò pé níbo subscribe bíi ti bó níbo kò sí o. Nǹkan tó bá máa ẹ kọ̀ tẹ́ bá ti tẹ̀ ìgbàkígbà tá a bá fi fídíò ránṣẹ́ ẹ mọ̀ rí. Ẹ̀yin aráalé, ní ọjọ́ tí ò ní ọ̀rẹ́ mi kan ló pè mí. Ó ní òun fẹ́ fi ọ̀rọ̀ kan tó mi létí pé ó sì máa ń wù òun kí n fi sí orí ètò, kó òun fẹ́ jẹ́ káwọn aráalé kan ọgbọ́n kan àbí ẹ̀kejì. Ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí tó sì jẹ́ wípé ìjà tí ó fà sínú ìdílé náà òun ní lọ lọ́ọ̀kan òun. Ó ní ọ̀rẹ́ òun lóbìnrin ń lọ sílé rẹ̀ láti lọ mú aya. Ó nígbà tóun máa débẹ̀ tí òun bá gba àwọn ohun tí wọ́n máa ń kọ fún ẹbí ọkọ láti rà wá, láti wá gbé wá fún àwọn ẹbí ìyàwó fún ẹrù ìyàwó. Ó ní òun bá wò pé wọ́n bá kọ́ fún òun, ó lẹ́rù bà òun pé kí ló dé?
ó lóun wo gbogbo nǹkan tí wọ́n kọ nínú ìwé kìíní ó ní wọ́n bá kọ sórí rẹ̀ pé ẹrù ìyá ìyàwó kò tí ì sí kò sí ti bàbá ìyàwó ń bẹ kò tiẹ̀ tí ì sí ti ìyàwó bẹ́ẹ̀. ẹrù ìyá ìyàwó nìkan. ó lóun bá tún wẹ̀ lẹ́ẹ̀kejì ló bá tún di ẹrù bàbá ìyàwó. ó ní ká mọ́ fọ̀rọ̀ gùn ló bá tún wò kẹta ló bá di ẹrù àbúrò ìyàwó. ó ti tọmọ. ó nígbà tóun ó ṣì gbogbo rẹ̀ pọ̀ gbogbo rẹ̀ ti ń lọ sí mílíọ̀nù 2. kí ló dé ọmọ 6 ló fẹ́ fẹ́ lọ́dọ̀ wọn. ọmọ kan péré ni ọmọ kan. mi ò wá mọ̀ bóyá góòdù ni wọ́n fi tọ́rú ọmọ bẹ́ẹ̀ dàgbà. ọ̀rẹ́ mi kán fi góòdù kan tọ́jú bẹ́ẹ̀ lọ tó yẹ kó tó bẹ́ẹ̀ ni. ọmọ wọn ń lọ ilé ọkọ ni ṣó ti gbàgbé pé tó bá débi tó ń lọ oúnjẹ ló máa jẹ. oúnjẹ ló máa jẹ. a ní àwọn ẹbí ọkọ kan àwọn ẹbí ìyàwó kan tó ti gbàgbé pé nílé ọkọ tọmọ wọn ń lọ oúnjẹ ló máa jẹ tó bá débẹ̀. ẹ wàá mú ojú ìwé ẹ fi kó ẹrù ìyàwó lọ rẹpẹtẹ. ẹ̀yin dẹ̀ lẹ gbàsà pé gbogbo tó bá ṣẹlẹ̀ nílé ọkọ ọmọ kọ́mọ faradà ilé ọkọ ọmọ lọmọ ń gbé tó bá jẹ́ pé ọmọ ń jìyà ń bẹ̀ náà ni kó jókòó síbẹ̀ nítorí yẹ kó máa fi ṣe ilé ayé ẹ̀ ìdájí ẹ̀ bẹ̀ ẹ ti gbà níjọ́ tẹ̀ ẹ̀ sí lọ ilé ọkọ. kò sí kan tí wọ́n fẹ́ ṣe. ó gba àkíyèsí ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ká má wàá fọ̀rọ̀ jìnnà ọ̀rọ̀ yìí dùn mí mo wá wò pé ọ̀rẹ́ mi kí ló wá fẹ́ ṣe ó ní tóun bá tiẹ̀ wá fẹ́ fẹ́rù obìnrin bẹ́ẹ̀ ó ní ó lóun ò ní fìyà jẹ torí wípé ohun tó bá mú òun kóun kó adúrú ẹrù yẹn lọ sí irú ìdílé bẹ́ẹ̀ ó lóun nífẹ̀ẹ́ ìyàwó òun lọ́pọ̀lọpọ̀ ó ní àmọ́ ọjọ́ ìyàwó yẹn làwọn ẹbí ìyàwó ti rí ọmọ wọn torí pé wọ́n ti tà á. ó ní wọn ò tún ríra mọ́ lájẹ́. wọ́n ti ṣí gbogbo owó tó fi tán láti ìkókó títí tó fi dàgbà tó fi tẹ́ni ọkọ wọ́n ti ṣí gbogbo owó yẹn wọ́n ti ṣí sí orí ẹ̀ wọ́n dẹ̀ ti gbà lọ́wọ́ ọkọ ẹ̀ nídìí èyí wọ́n ti ń sọ fún ọkọ náà pé bó ṣe ń mú lọ yìí o àti yọ̀ǹda àtòkú àtàyè ẹ̀ o ìwọ ló ní àyọ̀ǹda tó bá sọ wípé wọn ò ní rí mọ́ kò jẹ̀bi o torí wọ́n ti tà á àwọn náà ronú ọjọ́ ọ̀la pé táwọn kọ yìí ó ti papọ̀ jù ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì ọmọbìnrin tẹ́ ẹ tọ́ lóòótọ́ a gbà pé iṣẹ́ òbí lórí ọmọ ó lágbára owó tẹ́ ẹ fi tọ́ ọmọ yín láti ìkókó tó fi dàgbà kò sí ọkùnrin kankan tó lè sọ tán láyé tí wọ́n fi máa dọjọ́ òkú yín ni kẹwàá ti torí pé ẹ ti ná owó tó pọ̀ tá a wá rírú ẹ̀ rí ó wá dẹjọ́ tẹ́ fẹ́ sin ọmọ náà lọ lé ọkọ ẹ wá kó ẹrù lọ́wọ́ níbẹ̀ àti máa ráwọn ẹbí ọkọ mi yìí o àwọn ẹbí ìyàwó mi ti jẹ́ pé aṣọ tí wọ́n máa wọ̀ ìyá ìyàwó máa wọ̀ ọkọ ló wà bẹ́ẹ̀ aṣọ tí bàbá ìyàwó wọ̀ ọkọ ló máa ra gbogbo ẹ̀ pátápátá àwọn àbúrò pátápátá kò tí ì kan tí ìyàwó wọ̀ kò tí ì kan tó fà á wọ̀ ẹ máa ló máa dáná ó ti pọ̀ ju àní ẹ má gbẹrù ẹ má ṣì wá gbọ́ o àní ẹ má gbẹrù torí wípé ẹ̀tọ́ ni ẹ gbà á ṣùgbọ́n kò gbọ́dọ̀ pọ̀ lápọ̀jù kí ló dé kò gbọ́dọ̀ papọ̀jù tó bá ti papọ̀jù ẹ rántí pé ọmọ tẹ̀ ń tó ń lọ ilé ọkọ yìí á jẹun o á mu gàrí orí rẹ̀ á bímọ o ibẹ̀ ló máa di ijọ́ kejì àbọ̀sẹ̀ kan lẹ́yìn ìyàwó láwa di my dear afẹ́dáná nígìrì sọ́nà mi ò gbogbo àkáǹtì mi ni mo ti gbọ́. ó fẹ́ jẹun àwọn òbí ò fóúnjẹ ránṣẹ́ sí ẹ ńgbà tó fẹ́ kú ni ẹrù tí mo dì fún wọn wọn fún ẹ ní tọ̀dọ̀ torí mo rò bóyá tọ̀dọ̀ tiẹ̀ wà lára yìí tí kò sí ń bẹ̀ ọ̀rẹ́ mi. torí ọ̀rẹ́ mi ò torí gbogbo nǹkan tí wọ́n kọ́ lẹ̀ kò tí ì sí ìkan ẹrù tí ọkọ máa gbé nínú ìnáwó yẹn bẹ̀. kò tí ì sí ilẹ̀ àhópọ̀ ẹ̀gan ni ẹ̀ ọ̀rẹ́ mi ó papọ̀ jù kí ló dé ọmọ kan láìjọ ọmọ 6 èló náà fi tọ́ ṣówó tó fi tọ́ ṣáwọn náà àwọn mímọ̀ ṣe tí wọ́n ní pé wọ́n rọ́mọ náà. béèyàn bá tiẹ̀ tọ́mọ ọ̀rẹ́ mi láti kékeré títí di àkókò yẹn ó mọ̀ ju mílíọ̀nù 2 lọ. ó jù bẹ́ẹ̀ lọ. torí rẹ̀ gan-an lọ́mọ mi ṣe máa ń dájọ́ àwọn òbí rẹ̀ nígbà tí ò tí ì dá fún yẹn táwọn òbí sọ pé ìkọ̀ báyìí làwọn fẹ́ àwọn òbí ò ní rántí ìgbà yẹn nígbà tí ọmọ ń mu gàrí tí yà ń jẹ nínú ilé tóun àtọkọ ẹ̀ tó jẹ́ pé gbogbo owó tó yẹ kí wọ́n máa rọra máa ná díẹ̀díẹ̀ ẹ ti gbà lẹ́ẹ̀kan náà ìyá wa ń jí ọmọ ń forí rọ bó bá pè yẹn ní kíni ọkọ ẹ̀ mọ̀ pé òun ò lè gbé ẹrù yẹn lólóhùn fẹ́fẹ́ kíní kan kò sì sọ́kọ tó máa fẹ́ jẹ́ kí ojú ti òun á fẹ́ ṣe gbogbo nǹkan tẹ̀yìn mọ̀lẹ́bí fẹ́
ó wá ṣe tán ó wá dà á pọn ló bá di bówó lòun àtìyàwó rẹ̀ ó ṣe torí ẹ̀ la ṣe máa ń sọ pé ṣé bí o ti mọ kì mọ̀ ń tẹ̀. tó ń tẹ́ o ẹlẹ́wà ṣàpọ́n. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi. a ṣàmọ àwọn nǹkan tó jẹ́ wípé nígbà tí wọ́n ò bá ṣí gbogbo owó tí wọ́n fi ṣègbéyàwó mo ti ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi kan ní kíni èlò lòun ná nígbà tí òun máa ṣí gbogbo ohun eyín tóun ná pátápátá bóyá ló wọ 100,000. nítorí pé àwọn ẹbí rẹ̀ wọ́n já láàánú. ẹbí ìyàwó já láàánú. wọ́n rí i pé ọmọ tó ń lọ yìí àwọn ò tà àwọn sì ní àǹfààní láti rí ọmọ àwọn wọ́n kàn ní pé ó dáa ìwọ náà lọ ṣàbíyamọ ń bì kan òun làwọn ẹbí tó ń sọ yìí irú ọmọ bẹ́ẹ̀ tó bá di ojú kan wá ojú kejì àálà wa máa wọ màmí ò tí ì jẹun mo gbọ́dọ̀ ṣe nǹkan kan torí pé ó rántí pé wọ́n tọ́ òun wọ́n jìyà lé òun lórí wọn ò tún ó fara dẹ̀ ní dọjọ́ ìyàwó òun. wọn ò fara ní ọkọ tó fẹ́ fẹ́ àwọn èèyàn á rí ọmọ wọn dọjọ́ alẹ́ ṣùgbọ́n èyí tó jẹ́ pé ẹ ti kọ gbogbo bùkátà ayé yín lẹ̀. gbogbo tẹ́ fi tọ́ owó pátápátá lẹ ti gbà ìdájì ẹ ti gbà tán níta ẹ máa gbà mọ́ lẹ ti gbà irú ọmọ bẹ́ẹ̀ ò tiẹ̀ rántí àwọn òbí tó dá máa wò pé nígbà tí mo nílò yín gan èsì tẹ́tí ẹ̀fọ́ gan kò lè jẹ́ rántí. èsì ilé ọkọ ọmọ nílé ọkọ ọmọ kọ́ lọmọ ń gbé ilé ọkọ ọmọ náà lọmọ ń gbé lóòótọ́ ilé ọkọ ọmọ náà lọmọ ń gbé àmọ́ tí ọmọ bá sọ fún yín tí ojú ẹ̀ ń rí ẹ gbà lámọ̀ràn ẹ má ti torí pé àmọ̀ràn ó kí tẹ́ ẹ fẹ́ gbà torí ẹ ti gba gbogbo ohun tó yẹ kẹ́ ẹ fi gbà lámọ̀ràn ẹ ti gbà lọ́wọ́ wọn jọ ìyàwó tí wàá ló kù kí lẹ fẹ́ sọ. kódà irú èèyàn bẹ́ẹ̀ gan tó bá pe ọkọ ọmọ tí ọkọ ọmọ bá jẹ́ wọn ní òòlù ẹ̀kan tí wọ́n bá pè ó pọ́n wọn lé ní. ó pọ́n wọn lé ní tó bá ti ń papọ̀ jù aṣọ fún wọn. kí lẹ̀ ń pè mí kí ló dé kí ló ṣẹlẹ̀ gbogbo tí mo kọ́ fún yín ẹ ti jẹ́ tán ni mo rò pé ẹ máa jẹ́ títí ayé ni ṣé ó wá pọ́sibú ṣé ẹ lè jẹ́ ẹrù ìyàwó ṣé ẹ lè jẹ́ títí ayé láíláí nígbà tẹ́ bá pàtó ẹ máa pín ta pápápápá ẹ máa pín ta àwọn mọ̀lẹ́bí tó yẹ kẹ́ ẹ ti sọ fún pé báyìí ni ọkọ ọmọ mi ṣe rí o ọkọ fẹ́ ṣe ní díẹ̀ ni o ẹ ti jẹ́ kó mọ̀ pé ẹ bá wa gbà bẹ́ẹ̀ owó wà lọ́wọ́ ẹ̀ ìgbéraga ìyá ìyàwó mi ṣe bí o àwọn yẹn ò ń ṣe bí o ti mọ̀ àwọn ọ̀nà máa ń sọ fún pé èmi mo tó bẹ́ẹ̀ èmi mo wà ń bẹ̀ ibi tó bá ti ń ra àwọn olówó ni kò ti máa rí mi tó bá ń ka àwọn ọmọ tí wọ́n ṣègbéyàwó táyé gbọ́ tọ̀hún mọ̀ kó máa ka àwọn ọmọ mi mọ̀ irú àwọn ni àwọn ìyá ìyàwó bẹ́ẹ̀ àti bàbá ìyàwó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó lọ tó dùn tí gbogbo ayé gbọ́ tó ń fẹ́ ló ti fẹ́ ní tó jẹ́ pé wọn ò lọ́dún kan túbọ̀ ìyá wọn ò fi túká adẹ̀ láwọn tó jẹ́ pé 50,000 péré ló parí ìyàwó kódà bí bá a ti ń sọ̀rọ̀ wọ́n ti lo ogún ọdún wọ́n ti lọ gbọ́n ọdún pẹ̀lú ara wọn wọ́n dẹ̀ sí kò ṣe pápọ̀ ìdá fún wọn o àmọ́ ìgbà tó wọ́n yẹn gan bá tún dé bá wọn ọkàn wọn tún máa balẹ̀ pé mi ò jẹ gbèsè sọ́dọ̀ aláta. aláwọn kan tó kàn jẹ́ pé mọ̀ mi mọ̀ ọ́ lásán ló ṣe láàrin ara wọn. wàá rògbò yá gbè. tán dẹ̀ wà lọ́dọ̀ ara wọn títí bí bá a ṣe ń sọ̀rọ̀ alẹ́ láwọn kan tó yẹ pé gèlè ìyá ìyàwó bó ṣe lọ nì. lọ́jọ́ ìyàwó. fìlà bàbá ọkọ gan ṣe ló mókè gangan. ọkọ mi ò síbẹ̀síbẹ̀ nǹkan ọmọ ọ̀hún bó ló wà. níbo ó wà lé wọn. ọkọ mi ibi tó tún wá tó ń pa mí lẹ́rìn sí ọkọ mi kò tún wá ní ọra wọn ní èbó gan sọ àwọn ilé èbó sọ wọn ní cut your cloth. according to your size. ṣùgbọ́n òwe yẹn ò bá tèmi mu torí mi máa ń wò pé ńgbà tó bá cut your cloth according to you ó lè jẹ́ bóńfò. size ẹ̀ náà ni. Why can't you cut your cloth according to that cloth that size of that cloth then you sew what can size it. òun ni mo ṣe máa ń sọ pé ìwọ tó mọ̀ pé o fẹ́ ṣègbéyàwó wo àpò ẹ̀ wo bó o ti mọ̀. bẹ́ẹ̀ni o. owó tí ọkọ ń gbà lóṣù ṣí owó yẹn wo pé o ti fẹ́ ní ìdílé tiẹ̀ afẹ́fẹ́ yẹyẹ ní ìgbéyàwó. bẹ́ẹ̀ni àjẹwẹ̀jẹwẹ̀ mọ̀ àbí kí là ń pè é àpòpọ̀ àpèjẹ. àpèjẹ náà sọ. wọ́n ti wá láàárọ̀ gbogbo wọn á jẹ o. wọ́n á jẹ wọ́n á yó. tó bá dalẹ́ báyìí wọ́n wá dalẹ́ ló bá kú wà tìyàwó ẹ̀. tó bá ti dalẹ́ nínú yàrá yín ẹ̀yin nìkan lè máa gbé ọkọ mi ò lọ yáwó lórí ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ di nígbà tí mo fẹ́ ṣe kinní kan iye báyìí ni mo yá nílé ìfowópamọ́ oṣooṣù náà ni mo máa dá padà mo yá kinní kan lọ́wọ́ kinní kan oṣooṣù náà ni èló ni mo dẹ̀ ń gbà lóṣù mo ń gba 40,000 nínú 40,000 ọ̀hún 35,000 ń bẹ̀ àfi fẹ́ san gbèsè ìyàwó tá a ṣe ni o 5,000 tó kù la fi máa ṣe ilé ayé wa ṣọwọ́ 5,000 ọ̀hún 2,000 ni mo lè yọ̀ǹda lóṣù bó lẹ ṣe fẹ́ pín amúgarí o ti gbé àpò ọkọ tó ń bá rìn bó ṣe mọ nìyí kúnlẹ̀ tọ ìbí àwọn òbí ẹ lọ pé ẹjọ́ ṣàánú ẹ bá mi gbà bó ṣe rí
ẹ má gbàgbé pé èmi ni màá gbé bẹ́ẹ̀ o, gbogbo ohun tójú mi bá rí èmi ni màá fara mọ́, ẹ bá mi gbà níwọ̀nba. Ṣé rí tẹ́ ẹ bá gbà yìí kó ṣe tẹ́ ẹ máa gbà mọ́ nìyẹn o, kẹ́ wá jẹ́ kó yé yín pé tẹ́ ẹ fi máa kú ni màá ṣọmọ fún yín o. Tó bá jòbí tó bá gbé ẹgbà bẹ́ẹ̀, mo ti ẹ̀mọ́ náà nígbà tó bá máa fi sunkún sí wọn lọ́rùn, bóyá ọdún tí ń bọ̀ lẹ́dájọ́ ìyàwó sí tó ti bẹ̀rẹ̀ sí ní sunkún sí wọn lọ́rùn látọ̀dún yìí, wọ́n á wò pé ẹkún ọmọ yìí pọ̀ o, ẹ̀jẹ̀ á ṣàánú ẹ̀, wọ́n ṣàánú ẹ̀. Ìgbà wo ni wọn ò ní ṣàánú ẹ̀? Wọ́n ṣàánú ẹ̀, wọ́n á bẹ́ẹ̀ ṣe, ṣùgbọ́n tí wọn bá ti fi ẹkún ni ẹkún la máa ń ṣègbéyàwó, ó gbọ́dọ̀ ṣe ni. Mo fẹ́ ṣe ayé gbọ́dọ̀ gbọ́ òun gbọ́dọ̀ mọ̀. Ọ̀rẹ́ mi kò ṣe kíní kan, gbogbo tó bá ti kọ́ yẹn ni kó bá wọn kọ́ ó máa bẹ́ẹ̀ kó lọ, ṣùgbọ́n má gbàgbé pé gàárì ẹ̀ wà ní ìbílẹ̀ rìsáàbù ẹ̀, odidi àpò kan náà bẹ́ẹ̀ yá wàá mú gàárì o. So gbogbo tá a bá ń ṣe láyé ẹ jẹ́ ká fọpọlọ sí. Ní ẹ má gbẹrù ìyàwó bá a ṣe sọ lẹ́ẹ̀kan, ṣùgbọ́n ẹ jẹ́ kó wà ní ìwọ̀ntúnwọ̀nsí ní nǹkan, ẹ jẹ́ kó wà ní ìwọ̀ntúnwọ̀nsí, ẹ jẹ́ máa fira wa náà sípò ara wa pé tó bá jẹ́ èmi lẹ́bí ọkọ tí mo fẹ́ lọ fẹ́ ọmọ nbì kan tó ń kọrú tí mo kọ yìí, ṣé mo lè gbà á? Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ la ti sọ yìí, Ọlọ́run má jẹ́ a sọ̀rọ̀ tán. Ẹ̀yin á máa sọ̀rọ̀ tẹ́kù ni. A sọ̀rọ̀ ṣẹ́kù ni. Ọ̀rọ̀ yìí dùn mí. Ní ọkọ ń ṣiṣẹ́ níbi iṣẹ́, ó ń gba 60,000. Ó yáwó pé òun fẹ́ ṣègbéyàwó. Ó yá 400,000. Ó lóun máa san lóṣooṣù, wọ́n á máa yọ 30 nínú owó òun lóṣooṣù fún iye oṣù tí owó wọn bá fi pé. Ó dà pé ọdún kan àti oṣù mẹ́fà ni pẹ̀lú èrè tí máa ń bá wá. Ká má fọ̀rọ̀ gùn, ó tún wá lọ sí ilé ìfowópamọ́ yìí tá a máa ń pè ní gbọ́múlé láńtà tí wọ́n máa ń yá àwọn èèyàn. Ó bá tún lọ yá owó bẹ̀ lẹ́sùn ṣe ìyàwó náà lórí ìyàwó. Nígbà tí ó yá gbogbo owó ìtàn tó máa ṣègbéyàwó tán, láàárín ọdún kan tó rò bóyá òun máa yọ iye báyìí nínú ẹ̀ máa fi sanwó, iṣẹ́ ò tiẹ̀ bọ́ lọ́wọ́ ẹ̀, ìyàwó bá tún lóyún. Nígbà tí wọ́n wá wo iye tó wá ná lórí oyún, lórí gbèsè, lórí oúnjẹ, lórí gbogbo rẹ̀, gbèsè ti wá wò ó fúnra rẹ̀ ló wá ń sunkún. Wọ́n ṣàánú òun, gbèsè fẹ́ pa òun. Ara mi bù máa ṣe, mo wá rò pé ṣó yẹ ká fira wa sínú gbèsè? Ṣe máa fọgbọ́n ọlọ́gbọ́n kọ́ ṣọgbọ́n. Ṣé dandan ni káwa náà jì sí kọ́ba lè kọ́gbọ́n lára wa ni? Ọ̀rọ̀ yìí dùn mí, ó ṣe mí bákan bákan. Mo wá wò pé àwọn obìnrin gbà mí la ní ìṣòro yìí. Ọwọ́ wa náà ní iṣẹ́ wà. Ọwọ́ wa ni. Ọwọ́ wa ní iṣẹ́ wà. Ìyàwó tẹ́ bá máa tú gbogbo yìí, tẹ́ bá máa wádìí rẹ̀, ó lọ́wọ́ ìyàwó nú. Ìyá ìyàwó fúnra rẹ̀ ó lọ́wọ́ obìnrin nú. Ìyàwó náà tó bá ní èmi ní kinní kan tí ò ṣe pé ọkọ ẹ̀ tó ń ṣiṣẹ́ ló ní mo fẹ́ jẹ́ kíkiní wà, mo fẹ́ jẹ́ káyé gbọ́kọ́rún mọ̀. Ìwọ ló ń gba wájú pé bọ́n ṣe máa ń gbà lé wa nìyẹn o. Ìyàwó ṣe ń gbà lé wa nìyẹn o. Ẹ já ronú ọjọ́ ọ̀la. Ẹ dákun, ẹ jẹ́ ká ronú ọjọ́ ọ̀la. Ìwọ náà bí ọmọ ọkùnrin o. Wàá bímọ ọkùnrin o. Wàá bí ọmọ ọkùnrin o. Ohun tó o bá ṣe ló máa gbà. Wo kò sábùdà kankan ń dí ọ̀pẹ. Bí tá a bá gbá gòkè, ìgbẹ́ náà là ń bá sọ̀kalẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ wo ẹ̀yin aráalé. Ó gbọ́gbọ́n. Wo a ò ní rí ju báyìí lọ ní ọjọ́ tí ò ní. Ẹ wo tí ẹ bá fẹ́ fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wa àbí tí ẹ bá fẹ́ pè wá, lóòótọ́ àìtí ní àǹfààní pé káwọn èèyàn máa pè wá nígbàkigbà tí a bá ń ṣètò lọ́wọ́, ṣùgbọ́n ìgbà díẹ̀ náà ló kù tẹ́ ó máa pè wá táwa náà sì máa dá yín lò. Ní báyìí tẹ́ bá fẹ́ fi ọ̀rọ̀ yín ránṣẹ́ àbí tí ẹ fẹ́ gbà wá nímọ̀ràn àbí ẹ fẹ́ bá wa sọ ohunkóhun, ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó ń hàn ní abẹ́lẹ̀ yìí. Ẹ wá 08168608509 lẹ́ẹ̀kan sí 08168608509. A lè dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa, dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń tì wá lẹ́yìn tí wọn ò tì wá lójú. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin iléeṣẹ́ tó jẹ́ wípé ó tiẹ̀ jẹ́ pé bá ṣe mọ̀ rèé, ẹ ṣì ń tì wá, ẹ ṣì ń fi ohun díẹ̀díẹ̀ tẹ́ ní ẹ ṣì fi ń gbé wá. Wọ́n gbà wá bá a ṣe rí. Wọ́n gbà wá bá a ṣe rí. A dúpẹ́ lọ́wọ́ Stevlum Aluminium, àwọn tí wọ́n ṣe Gerard, tí wọ́n ń kan ilé, tí wọ́n ṣe gbogbo. A dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ kan ilé yín yálà pẹ̀lú Gerard ní tàbí aluminium, ẹ fẹ́ ṣe fèrèsé sí ojú
wíńdò yín àbẹ fẹ́ ṣe nẹ́ẹ̀tì onírin kí ni nẹ́ẹ̀tì náà ni kí mosquito má bàjẹ́ wá tẹ́ bá fẹ́ ṣe sí ẹnu ọ̀nà yín ẹ lè pe Mr. Stephen sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038369147 lẹ́ẹ̀kan sí 08038369147. ẹ ṣeun mo dúpẹ́ a ò ní rí jù báyìí lọ ní ọjọ́ tí ò ní a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá gbogbo yín tẹ́ jókòó títí tá fi parí ètò tí ò ní a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi àtàtà mo dúpẹ́ lọ́wọ́ ayàwòrán mi mo dúpẹ́ lágbára Ọlọ́run ẹ̀ ní yáwèrè ìkọ̀kọ̀ nù wa ò ní sọmọnù lágbára Ọlọ́run Elédùmarè gbogbo ọmọ wa la máa járe dùnú fún àwọn òní di àríwò ṣé àwa láwọn máa wá ẹ̀yin láwọn máa bá ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa ò ní di ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ àlàmísì láago 7 sí aago 8 ó dìgbà kan náà ó dàbọ̀.